Hello, Mustafa. Hello, Kevin. Yeah, I mean, bá mi try láti get code tí mo fi lè detect the ID number, please. Ọ̀rọ̀ la máa bá wọn sọ o. Kò sí nǹkan mẹ́ta lè ṣe ju kí ká máa bá wọn sọ̀rọ̀ ká dẹ̀ máa gba àdúrà. Òun kálukú ló di tiẹ̀ mọ́ra o. Ká má ti wà ní ìwọ̀ mọ́ra dáadáa. Kò rí ẹ̀ as somebody tó wà very important to our life. Àti gbọ́nsìn. Ìyẹn bẹ́ẹ̀, ìwọ náà àwọn client ẹ̀ ló yọ nǹkan jáde lé. Gbogbo tẹ́ ẹ̀ sọ yìí ó lọ fà á ní pé kẹ̀kàn bá owó pọ́n dá sí kakùn lè wá òkè ju bá ṣe wà yìí. Ìyàwó everybody, àtolórin, àtọlọ́pàá, àti babaláwo, ó lè everybody, ẹni tí lè bá mi bá ní bàrà. Ó ní ojú òkè ń rán aṣọ kó má pa. Bẹ́ẹ̀ ni ojú òkè ń rẹwà kó má fẹ́. Èmi àti mọ́mísí ẹ̀ olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. Olùrànlọ́wọ́. So ìwọ ràn mọ́ sí mi lọ́wọ́ lórí bed. Àwọn náà wá ràn ẹ́ lọ́wọ́ financially. Lọ́mọ tá a ṣe ń pọ̀n tí ò tí ì já lẹ́nu ọmú ó ra mọ́tò inú ẹ̀ wá ń dùn. Ibo ló ti rówó? Ẹ̀yin Yorùbá náà lè sọ wípé ọmọ yóò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹ̀rọ ojú olè ẹ̀ mú. Ìwọ ló kù kó jára ẹ̀. Ọmọ ìyá mi gbàgbé yẹn, mo fẹ́ kó train mi tán àti mo fẹ́ kó train kó já mi tán. Bó ṣe fẹ́ jẹ́, mo ní ìdòwò lọ́nà kan náà ṣáájú. So wá rí plus tó ní nínú gangan ni ò dáa. Gbogbo sẹ́tìyàn bá ti fi oògùn ilẹ̀ rẹ̀ àtúbọ̀tán rẹ̀ dá o.